Èkó yẹn ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn tí dẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá ni wọ́n bí adẹ́sẹ̀ ń jẹ Yorùbá kò táwọn náà lọ́rùn gbogbo ẹnikẹ́ni tí ì bá jẹ́ kí ọba bíi pé Yorùbá máa wà lóko ẹrú lọ títí Ọlọ́run bá tó láyé tọ́lọ́run òun lọ́ba tó lágbára yóò mú ẹni yẹn kó lórí ilẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní Yorùbá ò ní délẹ̀ lérí ọ̀run gbé wọn dé gbogbo ẹnikẹ́ni tó bá ní Yorùbá ò ní délẹ̀ lérí Ọlọ́run bá tó láyé tọ́lọ́run yóò pa wọn rẹ̀ èsì tẹ́ sọ pé Yorùbá ìyà tí ń jẹ Yorùbá pọ̀ ó pọ̀ gan ó pọ̀ Ọlọ́run bá tó ní wa mọ̀ kò dá wa fún yàjẹ́ Ọlọ́run fẹ́ràn wa ó fẹ́ràn wa ó fún wa ní gbogbo nǹkan ọ̀rọ̀ téèyàn fi lulẹ̀ ayé ẹ̀yin alágbára kẹ́dẹ̀ jókòó lé ẹlẹ́nìjà rọ́nẹ̀ lọ Ọlọ́run dì í lọ́wọ́ fún wa gbogbo ẹnikẹ́ni tó bá ní Yorùbá ò ní rọ́nẹ̀ lọ Ọlọ́run dìrò ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run jókòó lé wọn lọ́rùn àwa nígbàgbọ́ pé Bíbélì ní kò sóhun tó ń bà mí lẹ́rù oníwèé ẹrù kò sí nínú ọkàn mi náà. Torí Jehovah bẹ láyé. àwọn òbẹ̀rẹ̀ ní kankan lẹ́yìn Ọlọ́run tó ní wa ẹni tí ọ̀rẹ́ kun àti ẹni tí ọ̀rẹ́ kun òkèlè náà ti mọ wúra wọn. mò ń bọ̀ wá dúró dè mí ajọ́ ń dẹ́rù bara wa ni. igba òrìṣà ọ̀dẹ̀ ní dènà di Ṣàngó. ó ṣe wọ̀ ajá ò ní dóbò ẹkùn láéláé ilẹ̀ Yorùbá lè kú a ti ṣe peaceful rally wa lọ́sùn sí wàhálà ń bẹ a ṣe peaceful rally wa l'Ondo Ọlọ́run rí wa pé jẹ́jẹ́ là ń ṣe nǹkan wa awareness là ń ṣe láti fi jí gbogbo àwọn yẹn wá dìde pé ilé tó lọ a ṣe lẹ́kìtì Ọlọ́run fàyè gbà wá mẹ́ torí pọ́lọ́ ni mo fàyè gbẹ̀dá láti jí àwọn yẹn wá dìde pé ilé tó lọ Èkó ilẹ̀ Yorùbá ni peaceful rally là ń gbé lọ sẹ́kọ̀ọ́ àgbéjàgídíjàgan lọ àdẹ̀gbẹ́rẹ́dẹ́ àti bẹ́ẹ̀ abẹ gbogbo èèyàn wa ilé bàbá wa lè kó náà àti bàbá jẹ́ náà ilé bàbá wa ní àrẹ́dẹ́ àti bàbá jẹ́ aró gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ yẹn wa àtọmọ Èkó àtàrí Èkó gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ jẹ́ yẹn wa afẹ́kẹ́ darapọ̀ mọ́ wa kájọ ṣe peaceful rally adẹ́rọ̀ ìjọba Èkó à ń bẹ̀ wọ́n Ọlọ́run bá tó ní wọ́n kò ní fún wọn lẹ́ o torí pé Yorùbá làwọn náà afẹ́kùn ó ṣe ètò ààbò tó péye sílùú Èkó fún wa torí pé gbogbo ibi tá à ń lọ náà làwọn gómìnà ibẹ̀ ń ṣe ètò ààbò tó péye síbẹ̀ ṣùgbọ́n pé àní wá Èkó yẹn ọ̀rọ̀ ẹ̀yìn ni à ń bọ̀ lẹ́kọ̀ọ́ lágbára Ọlọ́run á dẹ̀kọ̀ á dẹ̀ ṣe peaceful rally wa gbogbo agbẹ́ 16 years tí Yorùbá ti sọ ọlọ́pàá kẹ́yìn rè tá ti ṣe IG kẹ́yìn rè 16 years tí Yorùbá ti dépò IG kẹ́yìn rè bọ́yẹ kó rí bẹ́ẹ̀ ìyà ń jẹ Yorùbá ẹ̀yàn ọmọ Yorùbá kan àwọn ọmọ àlè Yorùbá kan dẹ̀ tún sọ̀tọ̀ kù sọ ọmọ àlè Yorùbá ní ọ̀sọ̀ pé yà ọ̀jẹ̀ wa bí tí nǹkan dé dóyè ẹ mọ̀ jẹ́ ká lè ṣe gba àwọn tó ń sọ yánmọ́ yàmá lórí ní táwọn ti rí ayé ra 2000 tó bá ti ra data 2000 tó ń sọ yánmọ́ yàmá pé Yorùbá gbélé ń lọ àwọn ọ̀dà kan mọ́ torí ohun táwọn jẹ làwọn wà Ọlọ́run dẹ̀ pàrọ̀ àwọn yẹn bẹ́ẹ̀ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní kí Yorùbá mọ̀ bọ̀ lóko ẹrú tá a wà yìí Ọlọ́run pa ọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan la máa ń wò lórí íńtánẹ́ẹ̀tì bọ̀ mélòó la fẹ́ dá lóhùn àwọn kan sọ wípé tá a bá gbà àwa ẹlẹ́bọ là ń ṣe òótọ́ ẹlẹ́bọ ni wà àjiyàn ṣùgbọ́n Ọlọ́run rínú wa pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì olórìṣà gbogbo wa la jọ ń ṣe la fẹ́ jọ ń ja ìjà òmìnira yìí ok àwọn tó ń ronú bẹ́ẹ̀ pé tí wọ́n bá gba òmìnira Yorùbá olóòṣà nìkan náà mọ̀ gbé mẹ́ so possible ni kọ́ńtì wo ní ń bẹ lágbàáyé tí ò sí mùsùlùmí àti kírísítẹ̀ǹ àti olórìṣà ń bẹ kálukú ń ṣe tiẹ̀ ló pọ̀ mọ́ra wọn èmi Sunday ọmọ Adéyẹmọ kírísítẹ̀ǹ original ni mí kírísítẹ̀ǹ ni mí èmi àwọn ọmọ fọkọ̀ mu ní a sì mọ lo nǹkan ẹ̀sìn mi ò ní mọ́ lò ó Ọlọ́run tó ní mí ọ̀dẹ̀ ni má lò kírísítẹ̀ǹ gidi ni mí tó mọ́rọ́ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin àlùfáà àwọn mùsùlùmí kan bẹ tọ́lọ́run rí tó a mọ̀ pé mùsùlùmí gidi ni wọ́n awárò gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ dákun abẹ̀yìn lórúkọ Ọlọ́run mo fi Ọlọ́run tó ní mo fi bẹ̀yìn ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ìyà tí ń jẹ Yorùbá ẹ wọ́n ṣe tálọ́mọ̀ tí ó kàn lọ́la ẹni tó bá pọ̀ ọmọ rẹ̀ lénìí ló mọ̀ ẹni tó ń jìnrìn rẹ̀ gbé lénìí òun ló mọ̀ ọlọ́mọdé abọ́wọ́ ọlọ́mọdé ká sìnrìn àwọn Fúlàní yìí dájú ìran Yorùbá ẹsẹ̀ rìn apààyàn Yorùbá sọ pé tá a bá ń jà bíi kakúkọ tá a bá ń bára wa jà nílẹ̀ Yorùbá tá a bá tó a gbọ́ pé tá a ń bá jà yẹn ó sì tá a bá ẹsẹ̀ ń ṣe á tún lọ kí lé pé tá a bá ń jà bíi kakúkọ Ọlọ́run fún lálàáfíà o tá a bá ń bẹ ẹni tó lóyún jà tó bá bí wọn ní pé wọ́n mọ ẹnìkan bọ́ lọ́mọ jà bí Yorùbá lásà ó dẹ̀ yé wa àyè bára wa jà àyè para wa
àwọn Fúlàní yìí ni wọ́n gbé pípa dé, àwọn ni wọn ẹ̀rù Ọlọ́run, wọn ò níbẹ̀rù Ọlọ́run. Àwọn obìnrin pé téèyàn bá pààyàn ó tún lọ ọ̀run rere ni. Ìran wa ṣe bẹ́ẹ̀, ìran wa ò kì í fipá jí àwọn bàbá wa. Ọmọ mọ̀gbà tí ó dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀, obìnrin mọ̀gbà tí ó kúnlẹ̀ fún bàbá àti ìyá ẹ̀. Bíbélì ní bọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ, àtẹnikẹ́ni tó bá jù ẹ́ lọ ọjọ́ alẹ́ rẹ̀ bá lè ṣe kíni ó bá lè dára. Gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí ẹni ìparun ni wọ́n ò láàánú wa. Gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí lẹ́ni, àwa ní ká ronú ara wa, àwa ọ̀dọ́ ní ká ronú ara wa. Gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí yìí bámbám láyọ̀ ni wọ́n, àmọ́ pé bí ń pẹ́ nìkọ̀ọ̀kan ẹni ìparun ni wọ́n níwájú Ọlọ́run, because ẹ wo iye àwọn àbúrò wa, àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tá a tó bínú ní wẹ́sà àbúrò wa gan, tí wọ́n ń ta mineral, tó ń ta sinsin, tó ń ta nǹkan wọn nígbà tí wọ́n rówó lọ iléèwé nínú godop káàkiri. Ebi wọ́n là ń jáde káàkiri, adẹ̀rín àwọn wọ̀nyí ẹlòmíràn gbé róbó lórí, gbé kàngún lórí, gbé obì lórí, gbórógbó lórí. Obìnrin kan nú oyún ó tún kiri orógbó no drop. Ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú wa, ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa, tẹ́ jẹ́ ẹ̀gbọ́n wa, ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù Ọlọ́run, kẹ́ yọ wá kó nù nira inú ìyà tí ń jẹ rù báyìí. Gbogbo àwọn àǹtí wa, àwọn bọ́dà tó ń bẹ́ẹ̀ lò ìbò àti wálẹ̀ lu bàbá wọn ń dẹ́rù bà wọ́n, Fúlàní ń dẹ́rù bà wọ́n lórí ilẹ̀ bàbá wọn. Ẹ̀yin gẹ́dẹ̀ tún tírẹ́tì wa pé ká mọ àbá yín jà náà, awareness pé tó ká jí gbogbo yẹn dìde pé ẹ jẹ́ ká parapọ̀, ilé tó lọ là ń ṣe àbẹ́ nìkan jà. Èmi dẹ̀ nígbà pé ẹnìkan kò bá wa jà, kò sẹ́ni tó ń bá wa jà. Gbogbo rúmọ̀ sí ẹ wọn ní amọ̀wé kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. Ẹni tó bá fẹ́ sọ pé ká mọ̀wé kò ṣe fídíò pé ká mọ̀wé kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. Ẹ̀gẹ́ ń parọ́ mọ́ àwọn èèyàn, ẹ mọ̀ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má jẹ́ ká parọ́ mọ́ yẹn, ẹ má jẹ́ ká búra wa mọ́, ẹ má jẹ́ ká ṣépè fúnra wa mọ́, ẹ jẹ́ ká stop ẹ̀, ẹ jẹ́ ká stop à ń fẹ́rẹ̀ níṣẹ́. Bíbélì níwádìí ohun gbogbo dájú kọ́ dẹ̀ di èyí tí ṣe òtótọ́ irọ́ tàbí tí ṣe òdodo mú ń bẹ̀. Kọ́ ká kẹ́ mọ́ parọ́ mẹ́ni tí ò ṣe nǹkan kan pé kò dá o, ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run, ẹ má jẹ́ ká parọ́ nǹkan téèyàn ò ṣe, ẹ má jẹ́ ká parọ́ ẹ̀ mọ́. Àwọn ará Èkó mọ̀ pé peaceful rally là ń gbé bọ̀, wọ́n ti wo fídíò káàkiri gbogbo state tá a ti ṣe pé kò sí yọnu. Wọ́n dẹ̀ rẹ́dí àti gbà wá lálejò pẹ̀lú àlàáfíà. Ọjọ́ Sátidé ni July 3, so arọ gbogbo ẹ̀yin èèyàn àtobìnrin àtọkùnrin, ẹ jẹ́ ká túyáyà ká jẹ́ kí ìjọba mọ̀ bí tí bàtà ti ń ta Yorùbá lẹ́sẹ̀. Ẹ jẹ́ kí ìjọba Nàìjíríà mọ̀ pé yà ń jẹ Yorùbá, àbá wọn ṣe mọ́ àṣe mọ́ ẹ̀nà fúnṣẹ́ náà. So Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, Ọlọ́run ní ba ilẹ̀ Yorùbá jẹ́. Gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri pátápátá Ọlọ́run mọ̀ dó tiwa. Gbogbo ọmọ Yorùbá àtàwa gbogbo àwọn tí ń bẹ lókè òkun náà lájọ, àwọn náà ń dáwó ta fi ń rọpò ta fi ń ṣe wàhálà jọ ń sè. Mélòó ni mo lè dá sí? Sunday Igboho nìkan kọ́ alágbára pọ̀ káàkiri. Yes, alágbára pọ̀ káàkiri, tá a bá ń tara wa lóko alágbára wà káàkiri. So ti yé èmi nìkan ọ̀dẹ̀ lè dá sí, àfi gbogbo àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe. Bọ̀ ẹnìkan náà kọ́kọ́ dìde, Mósè ló kọ́kọ́ dìde nígbà tí à ń jẹ àwọn Mósè lọ́lọ́run kọ́kọ́ gbé dìde. Kárọ́nì àti gbogbo àwọn alágbára tó sọ̀pọ̀tì wọn tó jọ jagun yẹn. Ọlọ́run bá yóò fún wa ní àjàyè, yóò jagun fún Yorùbá. Ọlọ́run bá lọ́ba tó lè jagun fún Yorùbá. Agbára mi ọ̀ka láti bá fẹ́ dá gọ́ọ̀mẹ̀ntì jà, kódà mi lè bálága káńsù lásán jà, ṣùgbọ́n Ọlọ́run bá lọ́ba tó lè jagun, òun ni olórí ogun, Ọlọ́run ni olórí ogun. Ọlọ́run bá tó wá jó lórí ogun yóò jagun fún Yorùbá, yóò sì ṣẹ́gun fún wa. Rìdíìmù tiwa yìí là á gba Yorùbá lóko ẹrú, ṣe ṣe pé ńgbà táwa bá dàgbà àwọn ọmọ ó tún mọ gbé wa ṣépè lágbára Ọlọ́run yóò rí bẹ́ẹ̀. Ọlọ́run bá tó la ẹtọ́ lọ́run, gbogbo ẹni tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jẹ́ gbọ́n wa káàkiri tí ọ̀rọ̀ Yorùbá ò tí ì yé, tí ò tí ì múmú láyà yín, Ọlọ́run bá kó sí yín nú, yóò ọ̀rọ̀ yín lọ́kàn, yóò jẹ́ kẹ́ mọ bí tí ìyà ti ń jẹ wá, yóò bá wa yí yín padà, yóò jẹ́ kẹ́ lè gbìjà wa, Ọlọ́run bá wa dúró tẹ̀yìn náà, kò ní pa yín, yóò bá wa change yín padà ni. Bíbélì ní pé bàbá dáríjì wọn ó ní ẹlẹ́ṣẹ̀ sì máa ronú ṣe kí ni o, láti fi wá dà. So a mọ̀ gbàdúrà fún wọn ni k'Ọlọ́run bá wa dúró tì wọ́n, kó yí wọn ní ọkàn padà, kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kájọ gbé Yorùbá dé ilẹ̀ ìlérí. Because ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì Yorùbá ní ọbọ̀mọdé lọ́nà kò fọ̀rọ̀ lọ, tí ó bá gbọ́n léwe kò ní gbọ́n lágbà. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ lọ̀ wọ́n, ó lè mọ́ yé wọn. Ẹ jẹ́ ká sọ fún wọn, ká ṣàdúrà fún wọn, ó lè mọ́ yé wọn. Kò yé wọn ni, gbogbo àwọn tó ń sọ pé kí là ń jà fún, kí lẹ́ ń pariwo fún kíní kan, kò yé wọn ni. Ó dẹ̀ yé ẹlòmíì, ohun tí ó jẹ kò jẹ́ ọgbọ́n. Ó yé ẹlòmíì o, ìmọ̀tara ẹni nìkan ní ṣe o, àtòhun tí ó jẹ tí ò jẹ́ ọgbọ́n. So àwọn tí ò yé Ọlọ́run bá wa fi yé wọn, yóò lè jẹ́ kó wọ́n darapọ̀ mọ́ wa. Àwọn tó dẹ̀ yé tó jẹ́ pé torí ohun tí wọ́n fẹ́ jẹ ni, Ọlọ́run bá wa yó wọn, yóò lè tètè jẹ́ kó wọ́n tètè darapọ̀ mọ́ wa. Ohun tá a sọ lénìí, Ọlọ́run bá tó ní wá, ìwọ lọ́ba tó mọ̀rọ̀ sọ,
òun ló sì ní ọba tí dúró tẹ̀dá dúró ti wà kọ́ wa mọ̀ sí wọ́n padà lẹ́yìn wa wọ́n padà lẹ́yìn Yorùbá gbé wa délẹ̀ lérí nígbà tí Yorùbá bá délẹ̀ lérí tí máa ń dùn wọ́n jẹ́ wọ́n wẹ́ nìkan àṣẹ wa àtàwọn ń bẹ lókè òkun wọ́n jọ ń wẹ́ nìkan kan wá àṣẹ àsìkò yìí rọ gbogbo ọmọ Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá pátápátá pé ní July 3 awareness rally wa peaceful rally wa lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká parapọ̀ ẹ má jẹ́ ká jà o ká tuyaya ká pariwo fún ìjọba Buhari pé Yorùbá ìyà ń jẹ wá àṣemọ́ Yorùbá nìsan láṣẹ kí ni o láfẹ́ Yorùbá nìsan náà àfẹ́ discussion kò sí tọ́ka wa pẹ̀lú discussion àánú tá a fẹ́ discussion ohun táwa ń fẹ́ ni Yorùbá nation àwa ń fẹ́ orílẹ̀-èdè Yorùbá ni gbogbo ẹnu mo sì fi ń sọ àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ o ẹ̀ẹ́dẹ̀ ní kankan tẹ́ lè ṣe fún wa o ẹ̀ lè pa wá o ẹ̀ á pa wá pa ẹ̀ ń dẹ́rù bà wá ni o ìjọba àpò ọlọ́run lọ́mọ ẹ̀ mọ̀ mọ̀ fi kú dẹ́rù bà wá mọ̀ kò dá o gbogbo ẹ̀dẹ̀ ń tẹ́tù wa gbogbo ẹ̀dẹ̀ òdodo ni gbogbo ẹ̀dẹ̀ ń tẹ́tù àgbẹ̀fẹ́ pa wá ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ àmọ̀ bẹ́ẹ̀ mọ̀ ni ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ má dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ lè pa wá ẹ̀ mọ̀ sí ẹ̀ mọ̀ mọ̀ tẹ́tù ẹ̀ lè pa wá ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ ń jánu ni ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ ń tẹ́ mọ̀ sọ jáde ni pé Ọlọ́run gbé Yorùbá délẹ̀ lérí gbogbo ẹ̀dẹ̀ ń tẹ rówó ra dátà kéékèèké tẹ̀ ń fanu ẹ̀ ń jánu lásán àwọn kà yín kún atẹ́gùn èèyàn ẹ̀ ń jánu Ọlọ́run ọba yóò bá wa yí padà. Ànábì ti wá. Kọmíṣẹ́ wájú Ọlọ́run ìsànàbí ẹ mọ̀ kọmíṣẹ́ Ọlọ́run ìsànàbí ẹ mọ̀ change òun yẹn ìsànàbí Ọlọ́run ọba òun ló ní àwọn ànábì tiẹ̀ ìgbà kan kò sí life champion current champion ló wà sóti kò sí life champion alágbára pọ̀ gan ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ń pe àwọn kọ̀ọ̀kan jáde ní àwọn àsìkò kọ̀ọ̀kan ní àwọn àyè kọ̀ọ̀kan tọ́lọ́run bá fi hàn tí ẹ bá ń gun àkàsọ̀ yóò jábọ́ ẹ̀rọ kò ní sẹ́ lọ́run ní ìsànẹ́bí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe mí bẹ́ẹ̀ so bọ̀ nǹkan tẹ́mi mọ̀ ni pé Yorùbá nation no going back àádẹ́gbẹ́lẹ̀ ìgbẹ́ bọ́ ànídájọ́ Ọlọ́run ọba nìkan lọ́ba tó lè dájọ́ tó lè ṣàdéhùn ẹ jẹ́ ká mọ̀ fọ̀rọ̀ wa sọ́dọ̀ Ọlọ́run gbogbo gbàgbọ́ wa lórí ọ̀rọ̀ Yorùbá ẹ jà fún sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí mo mọ̀ ni pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run nígbà tó Ọlọ́run gbọ́ ìpè àwọn ọmọ Israẹli tí ariwo wọn pọ̀ nígbà tí wọn ò tí ì pe Ọlọ́run kò sàn kankan wò wọn hàn pé ìyá yẹn ò tí ì jẹun gbọ̀ngbà tí ariwo wọn pọ̀ tó Ọlọ́run gbọ́ ìpè wọn ó ṣe kí ni o dá wọn lóhùn ó dẹ̀ ṣeun tó ń fẹ́ ìpè ọmọ Yorùbá lórí pé ìyà ń jẹ wá ó ti dọ́dọ̀ Ọlọ́run báyìí ó sì ti ń dá wa lóhùn ó sì ti ń fojú hàn ó ń fojú ẹni tí ọba yé ni ò yé ọkọ̀ nú àlọ́rọ̀ Yorùbá lédìké Yorùbá nation Ọlọ́run níjọ́ bàjẹ́ àbí àṣẹ so ọkọ̀ tí àwọn èèyàn wá dáwọ́ ẹ̀jọ́ ẹ̀sùn mẹ́yìn jẹ́ kí bàbá jẹ́ ẹ̀sùn kó wà lára mọ́tò yẹn ẹ̀sùn sẹ́yìn ọkọ̀ tí wọ́n ní àwọn donate fún ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn kí bàbá lè kí brand yẹn lè ṣó ọmọ kó wà ń bẹ inú mi dùn adẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín kò ní tán lọ́wọ́ yín èmi náà wá tún donate ọkọ̀ yìí fún gbogbo àwọn wọ́rí ọ̀tọ̀ ń lọ sójú ogun pátápátá. ẹ bá mi ṣá bàbá látẹ̀wá. pẹ̀lú ògbó Ọlọ́run gbogbo ẹni tí wọ́n ràn wá lọ́wọ́ adẹ̀ tó ní ìdúró ẹ̀ sí so èmi ni wọ́n láwọn rà fún èmi náà tún wá tún donate ẹ̀ fún àwọn warriors kan ọmọ orí ń lò èmi ọmọ bẹ kó sínú ẹ̀ táwọn fi jọ káàkiri Ọlọ́run níjọ́ bàjẹ́. Ògbólú adọ́tọ̀ ọmọ láti kú. lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jígìrì ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá step by step lọ̀rọ̀ lé ayé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ ń sìn ní awareness peaceful rally awareness peaceful rally òun ni first step tí ń lọ lọ́wọ́ Ọlọ́run bá wa dá àwọn bàbá wa sí gbogbo àwọn bàbá wa pátápátá látòrí bàbá wa Ayọ̀ Adébánjọ bàbá wa Bánjí Akíntóyè àti àwọn elders wa tán tún jẹ́ àwọn bàbá àti gbogbo àwọn ọba wa pátápátá gbogbo àwọn ọba wa tó ń support wa lábẹ́lẹ̀ tí wọn ò lè sọ̀rọ̀ síta sókè àdúpẹ́ lọ́wọ́ wọn àti gbogbo àwọn prophet pátápátá àwọn àlùfáà tó ń jà tó ń fàdúrà jagun kiri Ọlọ́run ní gbàgbára lọ́wọ́ yẹn o gbogbo ọ̀pọ̀lọpọ̀ là ń rí lórí íńtánẹ́ẹ̀tì lórí àwọn wòlíì tó ń gbìtìsẹ́dúrà tó ń pariwo Ọlọ́run bá ò ní pa yín rẹ́ o torí pé ẹni Ọlọ́run ní Ọlọ́run ló dẹ̀ ràn yín òun ló yàn yín Ọlọ́run bá tó dẹ̀ ràn yín tó yàn yín ohun tó yàn yín fún náà lẹ́ ń ṣe yẹn Ọlọ́run wá ní gba àṣẹkù lẹ́nu yín ẹni tọ́lọ́run bá fẹ́ lọ́lọ́run yàn Ọlọ́run ò ṣe gbìjà kò dẹ̀ ṣe sọ̀rọ̀ nípa bíbo ni tẹ́ mo fẹ́ sọ Ọlọ́run ò ṣe tàn jẹ tó bá ń parọ́ ní tàn tara ẹ̀ ọ̀n tara ẹ̀ ní Ọlọ́run kọ́ ló ń tàn
ọlọ́run ọba kò sí gbìjà adẹ̀lé describe ọlọ́run pé nǹkan tó lè ṣe lọ́la lélẹ́yìí àdìtú lọ́lọ́run ó lè yọ nǹkan bí tẹ́ rò pé kò sí agbára amágbára wa ń bẹ bí tẹ́ rò pé kò sọ́nà alànà síbẹ̀ ọlọ́run ọba tó láyé tó lọ́n bákun lànà rere fún yorùbá láìpẹ́ gba yorùbá kò nù nira yìí o yọ yorùbá kò ní oko ẹrú tó wà yìí oko ẹrú yorùbá ẹni tí ò bá mọ̀ ní ọmọ oko ẹrú yorùbá wà àníná kò síná kò sí security kò sẹ́nìtì ẹ̀kan fìyà jẹ wá gbogbo irọ́ náà lẹ́mọ̀ pa ṣé bàbá tó bá ti dé yóò ṣe bàbá ló dé ní òsín kankan yìí ó bà gbogbo ẹ̀ jẹ́ bàbá kan ba gbogbo ìlú jẹ́ ẹ wá ní ká tó mọ jẹ́ nàìjíríà ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ náà ẹ mọ̀ sọ̀rọ̀ rádaràdà báyẹn mọ́ o owó ẹ bẹ́ẹ̀ ń pẹ́ra yín gbé nàìjíríà ẹ mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ o ó mọ̀ sọ tí kò sí ti ń jẹ́ nàìjíríà o yorùbá nìsan náà yorùbá nìsan náà gbogbo yín náà tẹ́ ẹ ti support wa ẹ support wa ẹ mọ̀ rò pa à ń ṣeré ni o ẹ mọ̀ rò pa à ń ṣeré o ohun tá a dáwọ́lé yìí ọlọ́run ló gbé jáde o ọlọ́run ló lásìkò tó tá a jáde ó ti wà tipẹ́ o gbàtọ́ ọlọ́run lásìkò tó so gbogbo àwọn tó jẹ́ ọ̀gá mi pátápátá nínú struggle tí mi tiẹ̀ lè sọ pé ilé dárúkọ wọn tán ọlọ́run bá mi bá fi wọ́n lẹ̀ ọlọ́run nípa wọn rẹ̀ ọlọ́run nípa wọn rẹ̀ àwọn tó jẹ́ ọ̀gá mi lórí struggle yìí tí wọ́n táwọn wà nú ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ gidi lọ́wọ́lọ́wọ́ máa dákọ̀ gbogbo wọn láìpẹ́ láì jìnnà bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ọ̀gá kan bẹ ẹ̀rọ àwọn kan lọ́la ń bí agbára àwọn kan ń bọ̀ mí lọ́la fún mítìn kan àwọn alágbára nìyẹn lẹ̀ Yorùbá àwọn ọ̀gá nìyẹn wọ́n ń bọ̀ fún mítìn bí lọ́la láwọn kan tán dúró tán so kí la fẹ́ mọ bẹ̀rù fún a nílò àti bẹ̀rù ẹnì kankan kì í ṣe gbogbo oníkẹlẹ yín rí tí ń sọ̀rọ̀ ni ẹ mọ alágbára tí ń bẹ lábẹ́lẹ̀ lẹ́yìn Ìgbòho ẹ mọ mọ tírẹ́tì bẹ́ẹ̀ pa àwọn o ẹ mọ sí báyà bọ́ aláìkẹ́ o ìmọ̀lẹ̀ Oòduà Ọlọ́run ní pẹ̀yìn náà ní dá yín láàmú kí n kà gbúlẹ̀ èyí tẹ̀ ń ràn wá lọ́wọ́ lórí àwọn nǹkan àrìnsẹ̀ Ọlọ́run ní ń pa Ọlọ́run níjọ́ rẹ̀ so ẹ tún mọ̀ bá a múra sí a sì nídìí sí o torí pé a nídìí àwọn èèyàn wa kan lẹ́kọ̀ọ́ a ní láti fún ọ ní mọ́tò Sienna báyìí àwọn èèyàn wa kan lọ́sùn á ní láti fún ọ lóńdó ní Àkúrẹ́ Èkìtì Ògùn State Kwara State Kogi State káàkiri Kogi so a ní láti fún àwọn èèyàn wa náà tí wọ́n nítorí pé tí nǹkan kan máa ń ṣẹlẹ̀ a ní láti mọ wá sọ pé ọmọ sátà mọ́tò àbágbópa àwọn Fúlàní àtàkì àwọn ẹ̀gán mìíràn sìn àgbọ̀dọ̀ sọ tọ́yà ẹ̀yin báyìí báyìí pé mọ́tò ẹ move síbẹ̀ tí nǹkan tí mo sọ ti yé so ohun tá a fi la nídìí mọ́ọ̀sì ni ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run ní pín pa yọ́dẹ̀ mọ̀ ọ̀ràn yẹn náà lọ́wọ́ kọ̀dẹ̀ ní dọ̀rọ̀ irú àjọ délẹ̀ lérí ni eléyìí tá a dáwọ́lé yìí eléyìí tá a jọ dáwọ́lé yìí gbogbo ọmọ Yorùbá pátápátá eléyìí tá a dáwọ́lé yìí o òun láfi délẹ̀ lérí àwọn onísàṣetì lórí ẹ o ẹ bá wa ṣe ẹ o òun ní ràn wá lọ́wọ́ o èyí ṣàgbára wa o agbára kí la ní ta fi lè bá alága kanṣu kan jà kò sí kátó sọ pé gómìnà kátó sọ pé ààrẹ orílẹ̀-èdè sá alágbára ẹ̀ àní àní nǹkan ogun ẹ wo ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn ò níbọn àní kankan àní ẹ̀kan àfọlọ́run o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n à ń sọ fọlọ́run ó ń gbọ́ gbogbo ayé ń pe Ọlọ́run gbogbo Yorùbá ní pọ́ lọ́run o bẹ́ẹ̀ ni Ọlọ́run ń gbọ́ àwọn ò ní ẹ̀ka o àlóògùn alágbára ṣùgbọ́n Ọlọ́run ọba alágbára ẹrú afárábalẹ̀ bàbá yìí ọba alágbára tó lágbára lọ́wọ́ kò ní gbàgbára lọ́wọ́ wa àṣẹ Ọlọ́run ọba tó ní agbára lọ́wọ́ tó gbàgbára lásìkò tá a wà yìí Ọlọ́run ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ o kì í ṣagbára wa o kì í ṣoògùn o tí mo fẹ́ kí kálukọ́ lọ mọ̀ nìyẹn o Ọlọ́run ọba òun ní sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá o Ọlọ́run ọba tí dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ kí sọ bá ti mọ́ dẹ́rùbà yẹn Ọlọ́run dẹ́rùbẹ̀ dá o àwọn làmọ́ ń dẹ́rùbà ara wa àwọn tẹ́tì ara wa lórí irọ́ àtà lórí irọ́ ni o ẹni tọ́lọ́run ò mú ẹ̀dá ò lè mú o Ọlọ́run sì ní mú wa kò ní mú wa kò ní fà á lé tó mú wa lọ́wọ́ ọmọ mi Saheed Òṣùpá ó ní má fura sí ẹni tá a bá ń bá rìn má fura sí ẹni tá a bá fura sí ló gba ká yẹra àwọn òfura sẹ́ni kankan náà àwọn ọmọ tí ń tẹ̀lé ẹ sáà mo bá a sàdúrà fún àwọn ọmọ tí ń tẹ̀lé wa késùmọ̀ yà wọn lò èyí tẹ́sùn bá dẹ̀ yá lónú wọn ó sì tẹ́tí ọgbẹ́jọ kúnnù àwọn ìbẹ̀rù àwọn ọmọ abẹ́lẹ̀ fún wọn pé késùmọ̀ yà ẹ lò ṣùgbọ́n tẹ́sùn bá yà ẹ lò tó fẹ́ fi wá hàn bí kílókà ti fi Jésù hàn bí Júdásì ti fi Jésù hàn wọ́n fà wá hàn wọ́n wù wájú àwọn èsè Jésù ọ̀ pé Jésù ni bàbá dáríjì Júdásì rọ àwọn ní dáríjì ọ tó bá ti lè ṣe jàmbá fún mi tó dẹ̀ ń bá mi jẹ tó ń bá mi mu à ń sọ fọlọ́n kó ṣe jàmbá fún ọ náà ni o èmi ń sọ fún Ọlọ́run pé kó dáríjì ọ ń sọ fọlọ́n pé kó má dáríjì ọ kó pa ọ̀rẹ́ ni o Ọlọ́run nípa gbogbo ara o àbí àṣẹ gbogbo ẹ̀yin mọ̀mọ́ mi àǹtí mi brọ́dà mi ẹ̀gbọ́n mi káàkiri nílẹ̀ yìí àti lókè òkun Ọlọ́run nípa yín rẹ o ọmọ Yorùbá káàkiri Ọlọ́run nípa yín rẹ o Ọlọ́run bá ń dó tiyín Ọlọ́run mọ nífẹ̀ẹ́ yín o Ọlọ́run mọ nífẹ̀ẹ́ yín o Ọlọ́run lẹ fẹ́ràn kì í ṣe Sunday Igboho Ọlọ́run lẹ fẹ́ràn o Ọlọ́run lẹ fẹ́ràn o gbogbo ẹ̀yin Yorùbá káàkiri àgbáńlá ayé tẹ́ ń dìde Ọlọ́run lẹ fẹ́ràn kì í ṣe mi o tá lé mi
ọlọ́run mo fẹ́ràn yín náà mi fi yín lẹ̀ o ẹ má pọ̀rọ̀ mi pọ̀ mi mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ jù ẹ̀yin náà lẹ́ni mọ́ sọ̀rọ̀ mọ́ ṣé mi sọ̀rọ̀ jù. ẹ ti sọ̀rọ̀ jù ẹ sọ̀rọ̀ jù ẹ tẹ̀ ti sọ̀rọ̀. so Ìṣọ̀kan ọmọ Oòduà TV. Lady K Ìfẹ́olúwa show adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá lápapọ̀ ẹ ṣeun gan ni ọ̀rọ̀ lẹ́tí gbọ́ látẹnu bàbá mi Ìgbòho-ṣà ẹkùn ọkọ Fúlàní gbogbo yìí ti wá gbọ́ tí bàbá sọ ń ṣe ẹjọ́ ṣó yàtọ̀ sí nǹkan tí mo máa ń bá yín sọ lórí pílátífọ́ọ̀mù mi ṣó yàtọ̀ sí ohun tí mo máa ń bá yín sọ lórí ètò wípé a sì nídìí ọ̀pọ̀lọpọ̀ sí i àìmọye ìgbà tó jẹ́ pé táwọn warrior tó bá ti lè pè wọ́n báyìí pé Fúlàní ti bẹ̀rẹ̀ mọ́tò bàbá ló máa ń gbé lọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ nígbà tá a bá ti ní títí wẹ́gbọ́n tí bàbá sanwó tún fọlọ́ntì ara wọn wípé àwọn máa bá wa bu epo sí fáwọn warrior wa wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣe míì ẹ̀yin náà ẹ jẹ́ ká ti ẹ̀yìn wọ́n ẹ jẹ́ káwa náà ti ẹ̀jẹ̀ kíṣẹ́ ìkódùn ṣe fún gbogbo àwọn warrior wa lápapọ̀ a sì nídìí mọ́tò ìsìn lọ́pọ̀ yanturu ẹ ti gbọ́ gbogbo ibi tí a fẹ́ pín sí tí mo bá ń sọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ àwọn kan máa wò pé àwùsẹ́ni Lady K ẹ jọ ṣó yàtọ̀ sí nǹkan tí bàbá mi náà wá sọ sí nǹkan tí mo máa ń sọ fún yín ṣé wípé kò yàtọ̀ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ dànù ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ this is the first time tí bàbá mi wá sórí platform Lady K Ìfẹ́olúwa ní live and direct so ẹ bá mi ṣí ẹ dànù ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ tó ẹ̀yin tí ẹ bá sì fẹ́ bá wa fi owó ránṣẹ́ account number tí ẹ máa fi owó sí òun ni mo pin sí ìsàlẹ̀ kọ́mẹ́ǹtì yín yẹn ẹ jọ̀ọ́ no amount is too small ẹ bá wa bu owó lù ú mo sọ fún yín mo ní gbogbo owó yín ẹ máa rí ibi tó bá wọlé sí kò sẹ́ni tó fẹ́ gbowó anybody mi ẹ̀yin ìyá máa wò pé ó tún kú mọ́tò kan bẹ́ẹ̀ ni tó bá ti brown dẹ̀ tán tí wọ́n ti ṣe bí eléyìí náà tí wọ́n ti sọ́dà báyìí bí a ṣe máa hand over fún bàbá náà ní eléyìí bá ṣe máa hand over bọ́ọ̀sì yẹn náà lé bàbá lọ́wọ́ náà nìyẹn yẹn wà níbi tó ti ń brand yẹn náà lọ́wọ́ tó bá ti ṣe tó a máa hand over fún bàbá máa tún mú kí ẹ lé wọn lọ́wọ́ báyìí ẹ tún fojú yín rí ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ẹ tètè kò sí iye tó kéré àìbá wọn sí níbẹ̀ láì bá wọn dá sí gbogbo yẹn tún yáyá ẹ tètè má bá wa bu owó sínú àkáǹtì yẹn tẹ bá ṣe wá ń fi sí ẹ máa sẹ́ndì tẹ́là sí mi kó tó dijọ́ ta máa lọ sí Lagos rally ẹ jẹ́ ká tuntun ti ra bíi mẹ́ta sí àbí mẹ́rin kí wọ́n gbé gbogbo ẹ̀ lọ sí rally káwọn ti Ọ̀ṣun state gbé tiwọn wá kí ti Èkìtì gbé tiwọn wá kí ti Ògùn state gbé tiwọn wá kí Ọ̀yọ́ state náà kó gbé ti tiwọn wá sí rally Ìbàràpá gan kó gbé ti tiwọn wá ẹ jẹ́ kó mọ̀ pé nóbì ṣeréṣeré àwa dúró tó àwa ń lọ ni nothing can stop us Yorùbá nation no going back lọ̀rọ̀ tó wà nílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin olólùfẹ́ Lady K ẹ ṣeun gan ni in fact inú mi sọdùn gan bẹ́ẹ̀ ṣe bá mi fi ìfẹ́ hàn sí bàbá ẹ ṣé ẹ ṣeun gan inú gbogbo àwọn warrior tí wọ́n wà nínú compound ẹbí ni wọ́n ṣe ń dùn gbogbo wọn kàn pariwo ni pé wow unbelievable kò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ náà nìyẹn olórí ti Lady K àti Yèyé Dára talk show àti Tẹ́ni ọmọ ológo ṣé ti yípa àwọn obìnrin yẹn stand well ẹ̀yin tẹ́ bá lọ Yorùbá ń jà ẹ ṣe ra yín ni we are not fighting a cooperate ìbàjẹ́ èmi á máa sọ fún yín pé tábà ti bọ́ tábẹ́ yẹn tábà ti wá sórí kíní àti drama ni ìwọ tó bá lọ dá sí ìwọ ló máa forí korí ẹ̀ lọ́ máa fi fún àgbọn my lovely sister Tẹ́ni ọmọ ológo kú iṣẹ́ takuntakun Yèyé Dára talk show ẹ̀yin náà ẹ kú iṣẹ́ á máa jú wá ṣe o èmi tí ń kúrò ta nìyẹn mo ti ń wọlé lọ á máa jú wá ṣe ní ṣe àṣedànù ní ṣaláìmọ̀ ṣe gbogbo bàbá ṣe ń lù báyà máa dún fún wa ni bá ṣe wá ń jà fún gbogbo ìran wa wọn ò wá ní fi wá palẹ̀ ogun náà mọ́ gbogbo ẹ̀yin tí ẹ promote àkáǹtì Olúṣọ̀gá Ẹniọlá Matthew yìí ní agbára ti Ọlọ́run nígbà tí ilẹ̀ Yorùbá bá jiná wọn ò ní fẹ́nikẹ́ni nínú wa ṣe àwátì gbogbo ẹ̀yin tẹ́ tún wá bu ọwọ́ lù àti ẹ̀yin tẹ́ tún máa bu ọwọ́ lù wọn ò ní fẹ́nikẹ́ni ṣe àwátì ẹ̀yin tẹ́ ra ọ̀kadà fún wa ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín ọ̀kadà àti handover yẹn náà kò nídìí pé àìṣẹ́ ṣe fídíò gbogbo yẹn mo ti ṣe fídíò ẹ̀ mo ti fi hàn yín so kò nídìí pé àìṣẹ́ máa fún bàbá ní kọ́kọ́rọ́ ọ̀kadà náà ní 1 by 1 nídìí gbogbo yẹn so ẹ ṣeun gan ni ẹ ti gbọ́ ohun tí bàbá sọ bàbá ní kò sẹ́ni tó ní ká má wá sí Lagos rally ṣàbọ̀ pé mi náà sọ fún yín níjọba báyìí mo ní bàbá ní kí n sọ fún yín wípé MC ò sọ bẹ́ẹ̀ òun lẹ tún ti gbọ́ lẹ́nu oníkànlá tí ń gbọ́kàn òun lẹ ti gbọ́ tí bàbá fún ara wọn tún ti fẹnu ara wọn sọ wípé kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ túyáyà ẹ jẹ́ kí Nàìjíríà mítìtì ní July 3rd kọ́ mọ̀ pé yes ó ṣẹlẹ̀ ó ju tàtẹ̀yìn wá lọ náà bí ṣeréṣeré
ẹ ṣeun gan ni mo dúpẹ́ a máa fi èyí ṣàlọ ó dẹ̀ tún dọ̀la nìyẹn mi ò wá sórí ètò mọ́lẹ́ ní tó bá tún di lọ́la a máa kọ̀ntínú pẹ̀lú àwọn ọba ajẹgúdújẹrá ẹ̀yin tí ẹ̀ tí bá mi ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ jẹ́ kí gbogbo èèyàn rí wípé a ti ṣe kí ni a hand over key yẹn fún bàbá náà dẹ̀ hand over fáwọn warrior lẹ́sẹ̀kẹsẹ̀ Ìgbòho lo mọ́tò yín o Ìgbòho jẹ owó yín o nítorí ẹ̀yẹn lẹ́nu màbí mà sọ ìsílẹ̀ máa ní wọ́n ti gbowó fún Gbòho wọ́n ti ra mọ́tò fún Gbòho ṣẹ́rí kẹ́ ra mọ́tò yẹn 10 kò ra mọ́tò ẹyọ kan tí Gbòho ń lò mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn onítùkùtù ẹ jọ̀ọ́ ẹ má bá wa tútùkùtù lórí eléyìí ohun tó dáa ni kẹ́ bá wa tú ohun tó dáa ni kẹ́ bá wa sọ lẹ́nu jáde ojú òní tiwa Olúṣọ̀gá Ẹniọlá Matthew àkáǹtì tí à ń gba owó sí nìyẹn a nídìí ẹ̀ lọ́pọ̀ a lè rí èèyàn tó lè volunteer láti ra ẹyọ kan fún wa a lè rẹ́ni tó lè volunteer láti ra méjì fún wa a rà ní 2.350 bí a 2.4 ṣá lára mọ́tò yẹn so ẹ̀yin náà ẹ ṣe kí ni ẹ rà fún wa a máa gbà a máa fi jíṣẹ́ a máa ṣe fídíò ẹ̀ bá tún ṣe máa gbé wá sí live náà ní tí gbogbo ayé máa rí ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ bá dẹ̀ jẹ́ pé ọ̀kadà lẹ́yìn bá ní agbára ẹ pè mí lórí WhatsApp ẹ jẹ́ kí n mọ̀ àkáǹtì náà lẹ máa san owó ọ̀kadà yẹn sí àádẹ́rà lẹ́sẹ̀kẹsẹ̀ máa ṣe fídíò ẹ máa rí ẹ̀yin tí ẹ bá dẹ̀ fẹ́ sponsor wa fún Lagos State Rally ẹ jọ̀ọ́ I need àwọn materials àwọn Ọ̀ṣun State wọ́n need polo ẹ̀yin tí ẹ bá lè ṣe polo fún wọn lọ́fẹ̀ẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ a dẹ̀ tún wá need walking talking fún àwọn warrior wa nbà tẹ̀tí ní kí bàbá gan tún sọ fún yín kẹ́ lè mọ̀ pé tòótọ́ tún nìyẹn náà bá dé but ó yẹ kó ti yé yín sìn pé tí n bá ti lè ní àwọn warrior ẹ ti mọ̀ pé mi ò parọ́ mi ò lù yín jìbìtì ohun tó ṣẹlẹ̀ ni mò ń bá yín sọ nítorí kò sí yàtọ̀ nínú tí mo máa ń sọ náà pẹ̀lú ohun tí bàbá ń sọ so ẹ jọ̀ọ́ I need the walking talking a dẹ̀ need àwọn walking talking yẹn urgent tí ẹ bá lè bá wa provide ẹ̀ kó tó di ìjọ tá máa lọ sí Lagos State Rally so that gbogbo àwọn warrior yẹn wọ́n ní lọ́wọ́ òun náà máa fi communicate pẹ̀lú ara wọn òun náà máa fi report to movement ara wọn ibi tí wọ́n dé kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ how far report your movement do this do that lẹ́yìn tá a bá tún dé láti rally tán nígbà tí wọ́n bá tún lọ kojú àwọn Fúlàní ẹni bí nínú gbóná walkie talkie yìí ó tún wúlò fún wọn gan ibẹ̀ yẹn gan tẹ̀ ló ti wúlò fún wọn jù so ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ̀yin tí ẹ bá lè rà ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 081 56 81 41 91 081 56 81 41 91 ẹ pè mí lórí WhatsApp bó dẹ̀ jẹ́ direct call náà ni ẹ pè mí kẹ́ sọ fún mi iye tẹ́ bá máa rà fún wa bó dẹ̀ jẹ́ ṣe lẹ́ máa lọ rà fún ara yín mi ò mọ iye tó ń ta torí àṣà ń gbọ́ different price mi ìmọ̀ yí ẹ̀ ẹ̀yin fún ara yín ẹ ṣe find this ẹ rà ẹ kọ̀ ní kọ́ṣà tẹ̀ tí wá deliver ìfẹ́ mi ni èmi ò ní ìdówó yín mi ò mọ ibi tó ti ń tà ẹ fún ara yín ẹ ṣèbéèrè ibi tó bá ti ń tà ẹ rà ilé bàbá ni mo ṣì wà now come in ẹ wọlé ilé bàbá ni mo ṣì wà ń bì báyìí sìn so ẹ rà kẹ́ni kọ́ wá deliver fún mi ní ilé bàbá ń bí ẹ ṣeun gan mo dúpẹ́ ó dàbọ̀.